Ya Rabbi abuduka yad'u li shaykhi abdil azizi àríṣe kọ́lá mùrọ̀bí alábùkọ́rí alẹ́ bíbí tọ́wílẹ̀ hayata mùrọ̀bí wà sọ́ni omi kò lè kárìbí jẹnibú ṣàrálẹ̀ mọ̀ ìbí wà fàdíhù àǹtàlẹ̀ mọ̀ jíbí àríṣe kọ́lá mùrọ̀bí alábùkọ́rí alẹ́ bíbí tọ́wílẹ̀ hayata mùrọ̀bí wà sọ́ni omi kò lè kárìbí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على نبينا محمد وهو مشهورا ومذكورا قبل خلق آدم عليه السلام لأنه لما سئل صلى الله عليه وسلم ما توجبت لك نبوة قال وآدم بين الروح والجسد صلى الله عليه وسلم جماعة نقوم ayẹyẹ tí ẹ wà tẹ́ ń gbọ́ wa gẹ́gẹ́ bí ìṣe wa àtàṣà wa ẹ̀já àtijọ́ kẹ́lọ́wọ́n bá lónìí. alhamdulilayi. nígbà alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. ọlọ́run ìwọ́lá kí ìwọ́lá àmọ́ kí lọ láéláé ìwọ náà tó bá ń wò wá tó ń gbọ́ wa máa kí ọlọ́run lérí gbogbo òṣìṣì yòówù tó lè bá rẹ̀ láyé inú ọlọ́run á dùn gbogbo ìtọ́lọ́run bá ṣe fún ẹ láyé ohun tọ́lọ́run nídìí lọ́wọ́ wa tó lè dùnnú lérí ohun tọ́lọ́run ṣe fún ẹ torí pé kò tó tẹnìkan láyé àbójú tẹnìkan lọ ọpẹ́ ní kò bí fọ́ ọlọ́run ní ọlọ́run á dùn kí náà ó kalẹ̀ ọlọ́run jẹ́ kó rẹ̀ nìkan kó kalẹ̀ alẹ́kùn ìkẹ́gẹ́ ọlọ́run kọ́ mọ́ bá nẹ́bí Muhammadu àtúmọ̀ àtàrà alẹ́ àdúgbò àwọn sàhábà rẹ̀ yányá ọwọ́ ànábì la tún mú wá fún wa lónìí ọwọ́ ànábì ó kẹjú gẹ́gẹ́ bí aláìta má ṣe fún wa ní gbogbo ojúmọ́ ànábì wa yìí òun náà ni ọba tọ́lọ́run ọba tó fi dá nínú ẹ̀mí kan sáyè kan sígbà kan tẹ́nìkan mọ̀ nítorí pé wọ́n bi ànábì wa Muhammadu ní pé láti gbà wo ló ti jẹ́ òjíṣẹ́ Ànábì ń fún èsì nígbà òun ti jẹ́ òjíṣẹ́ síwájú kan tó dá Ádámù àkọ́kọ́ dá ènìyàn láyé tẹ́nìkan ò dá ìṣáájú ẹ̀ síwájú kan tó fẹ̀mí sí lára nígbà tí ń bẹ ní ọ̀fọ̀ táwọn ọlọ́run táwọn pàṣẹ fún ọ̀fọ̀ náà táwọn ní kó máa jẹ́ kún àṣẹ táwọn ọlọ́run kó sì máa di Ádámù ká tó wá yọ Háwáwò lẹ́gbẹ̀ẹ́ ìhà apá òsì rẹ̀ gẹ́gẹ́ bá a ti gbọ́ bá a ti mọ̀ ọwọ́ ànábì náà la tún mú wá fún wa lónìí tó máa jẹ́ ìmọ̀nà tó máa jẹ́ ìdùnnú tó máa jẹ́ ayọ̀ fún wa wọ́n tó bá wọn ò mílígun mẹ́rin ayé lọ́wọ́lọ́ mọ̀ bá ń kí ànábì ń gbé sọ́lá wa àtún rabbi wa sálámù ala nabiyil mustafa sọ́lá wa àtún rabbi wa sálámù ala nabiyil mustafa. salawatullahi wa salamu ala nabi tó lè débẹ̀ láyé máa mú àsáàdù kó máa mú níṣẹ́ kó máa fi ká nàbì lójúmọ́ tó bá ti ká nàbì kí ó máa dé ìfọ̀kànbalẹ̀ ó máa dé ayé ó máa dé ìdùnnú ó máa dé o àwọn nàbì láti mọ nínú ẹ̀ṣẹ̀ nàbì tá mẹ́fà ń ta láti gbàdúrà mọ́tò náà ti bẹ̀rẹ̀ ní sí o àmú èyí tó kùn náà wá ń lónìí ló fi máa jẹ́ àánú ló fi máa jẹ́ ìkẹ́ ló fi máa jẹ́ ìkẹ́ fún nàbì àwa tọ ìkẹ́jà nàbì àtọ́ bàbá àmùdíwò ṣéwò Ismail ìdòwò àti gbogbo àwọn ibi tó ti lọ mọ́tàbà gẹ̀wọ́n mama ayi seko alaja gani ato Hussein mọ́tàbà mọ́tàbà àti gbogbo mọ́kúnmọ́ jìnnì gbogbo ẹ̀yán bá gbàgbọ́ wọn bàbá alaja Abdulmukim mọ́tàbà gẹ̀wọ́n àti gbogbo ẹ̀mọ̀ nígun mẹ́rin ẹ̀yán lẹ́yìn bá ti mọ́mọ́ Elhaja Adijatul Kubra àti gbogbo òkú mùsùlùmí gbogbo ẹ̀yán mọ́tàbà gẹ̀wọ́n nínú wa nábì mọ́hún tá ń kìrìtì bọ̀ fún wa tí méjì wà lọ fún gbogbo àwọn ẹni tí ń wo ọ wa fídíò wa tá ń ṣíà fún gbogbo ayé lọ́rọ́ tá a bá wò
àti tírìtì méjì inú ẹ̀ ó wá kù ìkẹta àti kẹrin àmọ́ lọ lẹ́yìn ìkẹta lọ́wọ́ nítorí àsìkò àfàwọn ádámà jẹ́ kí ọlọ́run ọba tó kí ànábì tó wà pa àwọn màláíkà dá sọ́wọ́ ànábì tó wá ní tàwa náà tá bá ta abẹ àjèrè aṣòwò yẹn jẹ́ káwa náà káta abẹ ká lè rọ́nà lọ. billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. ọ̀rẹ́ o. Ya ayyuhalladhina nígbà tó ṣẹ̀dá ànábì kò ní ṣe tán kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ayé ọlọ́run kí ànábì náà ọlọ́run wá gbà wọn màláíkà ń gbẹ̀yìn náà bá mi kí ànábì kò wá tó bẹ ọlọ́run wá fẹ́ àdúgbò rẹ̀ ó fẹ́ wá fẹ́ oore ó wá ní káwa náà kí a máa kí ànábì tá a bá ti ń kí ànábì á máa jèrè á máa ta abẹ á máa wọ́nà lọ gbogbo tó lè ló di ẹ̀ gbogbo ohun táwọn gbé kò lè ṣeé ṣe á ṣeé ṣe wọn náà máa kí ànábì wasalimu taslima. nínú àwọn ẹ̀ṣà mọ́ ohun tá ń bà lọ adìsọ méjì wá lọ ẹ̀kẹta nínú ẹ̀ṣà ànábì kí ló ń wí o àfa ádámà. wa qalahu Allahu fi nidaihi. ọlọ́run ọba tí ó bá bá ànábì wa Muhammadu sọ̀rọ̀ kì í dá ànábì pé lásán ní ṣákálá báyìí a máa fi gbólóhùn ọ̀wọ̀ gbólóhùn dùnú sáré kó tó bá ànábì kò dá nàbì pé bó ti dá gbogbo àwọn nàbì tó ṣíwájú wa lọ nígbà tó bá nàbì wa Ibrahim sọ ó dá pé ní nígbà tó bá nàbì wa Isa sọ ó dá pé ní ànábì wa Musa ó dá pé ní bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ànábì wa Muhammadu tí ó bá bá nàbì wa sọ gẹ́gẹ́ bí àpèjúwe ń gbé Muhammadun Rasulullah. gbogbo ẹni tí ó wà ní gbòmìnira ayé lọ́wọ́lọ́wọ́ tí ìwọ náà tó bá ná ọmọ lábẹ́ àbí tó bá nẹ́nìkan tó jù ẹ lọ gbà fún lé gbogbo bó ti Ọlọ́run bá ti ṣe fún lọ́wọ́ tọ́lọ́run ń gbèsè lára ni fún lọ́wọ́ kí náà ìwọ náà tó bá ná ọmọ nílé tó bá rí gbòdì dàgbà àbáwá ta nóbìnrin lọ́wọ́ tí wọ́n ti bímọ tá a bá pè wọ́n ká máa fojú gbà bó wa ni wọ́n ṣe tá a bá ń fi orúkọ ọmọ tá a bá fi ń pè wọ́n ó da ó yá yìí èèyàn ọ̀sán gbà tá a bá ti ń forúkọ wọn pè wọ́n kí àyè máa fún wa lọ́wọ́ kó wọlé ń bẹ̀ rárá kò sí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ta ọlọ́run tọ́lọ́run bá ti ń fà nàbì lọ́ọ̀ tòun ní gbólóhùn ló ṣẹ̀dá nàbì. wa qalahu Allahu fi nidaihi. àníbọ́lọ́run ọba bí ó bá bá nàbì wa Muhammadu sọ̀rọ̀ kò gbọ́ ti gbogbo àwọn ànábì tó kọjá wà lọ ọlọ́run ọba ń fún ànábì lọ́wọ́ láti fi bá sọ̀rọ̀ ni. wa qalahu Allahu fi nidaihi. máa ń ṣó nítorí àsìkò. ursila kullu nabiyyin ila qawmihi khassa. وأرسل الرسول إلى الناس كافة. gbogbo yóò tí wà ní gúnmẹ́ ayáyá ọlọ́run ọba ó ti pàtàkì ànábì ju bá ti ń wòye ẹ̀yìn lọ gbogbo ànábì tó bá ṣáájú ànábì wa Sọ́ọ́líhù nígbà tó lọ́run rán níṣẹ́ ọlọ́run rán sí àwọn ọjọ́ ẹ̀ nìkan ni ọwọ́ wá láàrin ànábì Sọ́ọ́líhù pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀ nípa àkúmí mi ní lòdò ó lọ bẹ́ẹ̀ náà bí ànábì wa Sùlẹ́mánà gbàtọ́lọ́hún rán sáwọn ọjọ́ ẹ̀ gbàtọ́lọ́hún rán àwọn ọjọ́ ẹ̀ nìkan ló rán sí ànábì wa Dáúdà gbàtọ́lọ́hún rán níṣẹ́ àwọn ọjọ́ ẹ̀ nìkan ló rán sí ànábì wa Bùráímà gbàtọ́lọ́hún rán níṣẹ́ àwọn ọjọ́ ẹ̀ nìkan ló rán sí gbogbo àwọn ànábì gbogbo tó ń ṣáájú ànábì gbogbo ọkọ̀ọ̀kan àwọn ìjọ nìkan ọlọ́run rán wọn sí ṣùgbọ́n ànábì wa Muhammadu ń kọ́. ursila kullu nabiyyin ila qawmihi khassa wa ursila rasulu ila nnasi kaffa. ànábì wa Muhammadu ń gbà tọ́lọ́run rán níṣẹ́ ọlọ́run rán sí àwọn ìjọ kan lásán ọlọ́run rán ànábì sí gbogbo àgbáríjọ ayé yányán ni. ọlọ́run ànábì Muhammad sí gbogbo àwọn ọmọ ànábì Ádámà ó hàn sí gbogbo àwọn àlìjànú ó hàn sí gbogbo àwọn ẹja ó hàn sí gbogbo àwọn ẹranko ó hàn sí gbogbo àgbáríjọ ayé yányán ni ọlọ́run náà fi sọ ń pé inna arsalnaka shahidan wa mubashiran wa naziran. inna arsalnaka shahidan wa mubashiran àgbáyé ọlọ́run ànábì sí ọ ìwọ tó bá nípa tí ń kà nábì ju òun mọ ohun tó ń sọ ni ìwọ náà máa kí ànábì tó bá ti ń kà nábì ohun tá a yọ ànábì tá a fi ń kà nábì ìwọ náà ó bà bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀. wa mubashiran wa nadhira.
ìwọ náà gbogbo ẹni tí ń wa iṣẹ́ fídíò yìí kẹ́ máa fi kí ànábì ní gbogbo àti bá ti ń bẹ láyé gbogbo pọ́blẹ́mù yìí á lọ ń bẹ̀ ìdààmú ò ní sí mọ́ wàhálà ò ní sí mọ́ àyíjẹ ò ní sí mọ́ àyímọ̀ ò ní sí mọ́ wọn náà máa kí ànábì ọlọ́run rán ànábì sí gbogbo àgbáyé ìjọ ayé yányán ni. Inna arsalnaka shahidan wa mubashiran wa nadhiran wa mubashiran wa nadhiran. Ọlọ́run rán ànábì sí gbogbo àgbáyé ìjọ ayé pé kó máa fún gbogbo wa ní òdùnnú gbogbo ẹni tí ò gbádùn tí o bá gbọ́ ànábì ṣe tó bá ń ṣàdúrà àwọn ó sì lọ ọlọ́run ní ká ànábì kó máa fún wa nídìí òdùnnú kó máa fún wa ní ìkẹ́ kó máa fún wa ní ìgẹ̀ ni. Wa ursila rusuli ilan nasi kafa. Inna mu'jizata kulli nabiyyin tasalamat wa mu'jizata rusuli hiya al-Qur'an. Ẹ̀ka àwọn ni o nínú ẹ̀ṣẹ̀ ànábì tá a mú wá fún àgbà tí Ramadan náà ti bẹ̀rẹ̀ tí ń jẹ́ jímọ̀ kọ̀ọ̀kan ní oṣù Ramadan náà. Ọlọ́run bá wá ànábì wá ń sọ fún wa pé inú ẹ̀ṣẹ̀ ẹ̀ka àwọn tá a wá mú wá fún wa lónìí gbogbo mùjíza tí gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan tí wọ́n lò wá lọ àdìsọ́nù ọ̀rọ̀ àtà tírìtì wá lọ gbogbo àtà ń lọ mùjíza wọn ti lọ nù ni ṣùgbọ́n o gbó ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam ànábì ń lọ mùjíza ẹ̀dùnkúnlẹ̀ dì sí o kí ló fà tó fi rí bẹ́ẹ̀. Inna hazal Qur'an mùjíza ànábì la mú wáyé o mùjíza ànábì náà la Al-Qur'ani o wa yubashiru ànábì ń lọ Al-Qur'ani ọlọ Al-Qur'ani wà lẹ́ẹ̀dì sí o ìwọ́n tó bá yàrá bí ọ̀pọ̀ ọ̀nà Al-Qur'ani mú tó ké tó wá sínú àpá ọ̀gá Al-Qur'ani gbogbo ohun tó lè débẹ̀ láyé tó bá gbà Al-Qur'ani wọ́n mọ̀ bá níbẹ̀ ànábì ń lọ mùjíza ànábì ọlọ mùjíza ànábì náà la Al-Qur'ani o gbogbo ohun tó bá wá láyé ọgbà náà Al-Qur'ani ìmọ̀nà ni o ìwé tó ju gbogbo òwe lọ láyé Al-Qur'ani gbogbo àwọn ṣòfin láyé tó bá ṣòfin nínú ìgbìmọ̀ aṣòfin tó bá tó wọ́n tún yóò fún wọn padà ṣùgbọ́n òfin Al-Qur'ani nígbà tó lọ́wọ́ fi dá Al-Qur'ani òfin Al-Qur'ani ò yí padà dé sí o náà ní ń jẹ́ ìmọ̀nà fáànì náà bí táwọn gbígbé kalẹ̀ fún wa. gbogbo àwọn ṣòfin ayé kọ̀ọ̀kan tó bá ń ṣòfin wọn títí tó bá débi kan wọ́n padà yí òfin wọn padà ń gbé bá a ti gbé sí lánàá àtúnlẹ̀ yí padà nísìn ṣùgbọ́n òfin Al-Qur'ani tọ́lọ́run gbé kalẹ̀ Ànábì gbé kalẹ̀ fún wa kò yí padà dé sí o náà ni ń jẹ́ ìkẹ́ ìgẹ̀ tí ń jẹ́ àánú náà Al-Qur'ani ẹ̀ ògbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ẹ wo orí Al-Qur'ani kọ̀ọ̀kan tí gbogbo máa dámọ̀ ti ké láyé. wa mu'jizata rusul hiya al-Qur'ani al-azim. òun Al-Qur'ani Ànábì òun ló mọ̀ ṣẹ́kù títí dálì kí a mọ̀ ó fi dé gbogbo àwọn bàbá tí wọ́n lọ Al-Qur'ani ni wọ́n ké ni wọ́n fi rẹ̀ ni wọ́n lọ á padà bá Al-Qur'ani nílẹ̀ àwọn lọ Al-Qur'ani ọ̀lọ́ bánábì ti lọ tá Al-Qur'ani ọ̀lọ́ Al-Qur'ani ó tún ṣẹ́kù dì sí gbogbo àwọn ọmọ tí wọ́n mọ wá lẹ́yìn wa Al-Qur'ani náà ò ní lọ nípa báyìí ẹjẹ́ á má Al-Qur'ani ká máa ké tábà ti ń ká Al-Qur'ani ká máa fi tọ́ ìkẹ́ fún Ànábì wa Muhammadu gbogbo ohun tí ó wà ní gbogbo ayé lọ́wọ́lọ́wọ́ àní ṣọ́ọ̀tì Muhammad la ṣíwájú ayé o Muhammad la ṣíwájú ọ̀run Olúwa ṣègẹ́ṣègẹ́ fọ́mọ Aminata wa Muhammad la ṣíwájú ayé Muhammad la ṣíwájú ọ̀run Ànábì la ṣíwájú ayé Muhammad la ṣíwájú ọ̀run Olúwa ṣègẹ́ṣègẹ́.